Africa Content TV. ẹni kò dùn bá gbọ́dọ̀ sọ ẹni ò dùn mọ́ wọ́n rẹ̀ pàkó pẹ̀jọ́
Musiliu máa ṣe dáadáa láti yẹ sọpọ́ lọ́hùn lónìí ẹ̀ ò lè wá lẹ́mọ̀ tó bá bẹ̀rẹ̀ ó fẹ́ wọ helicopter ni ọ̀rọ̀ sì ti di panu mọ́ àgbo lẹ́yìn atótónu gbogbo bó ṣe wá ṣàwó irú wa ògiri wá padà wá gbà fún un ìdá ò dàbí ọlọ́run kó wá tóbi o gbogbo national lọ́gbà wí ìgbé àwọn òwe. Kò sí bó ṣe lè ṣe. Ain't nobody touching them too. Yeah, nobody. Ain't nobody touching them too. Yeah, nobody. Ọ̀nà òkèrè. Oṣù Bali dẹ́mi dẹ́mi jàptọ́ láti sàbí. Dẹ́mi dẹ́mi jàptọ́ láti sàbí. Ìwé yìí tó public nìkan. Ìgbò dé yẹs. Ìbò jẹ́ MC. Ọjọ́ ẹ̀gbọ́n mi. Nobody talks about it. Yeah, nobody. And our plan. Nobody talks about it. Yeah, nobody. Only time in the day I talk, that is on me. Nobody does it the day I talk, that is on me. Where you be public figure, the money nice. Where you be public figure, the money nice. You be popular jingo, they must be tough. You be popular jingo, they must be tough. Then we come to Dogo, I jealousy. Then we come to Dogo, I jealousy. I look at my money, I will have. Because you pass out in the body. Come on, here. Wọ́n fẹ́ tó mọ ní bọ́, òṣìṣẹ́ tó fẹ́ tó. Wọ́n fẹ́ wáyé ní, wọ́n fẹ́ báyà láyé jẹ́ bí ẹ̀kú tẹ́lẹ̀ jẹ́ yìí ọ̀gbẹ́. Òde sàn, òun ní fara ní báyé. Wọ́n fẹ́ tẹ̀lé ní bọ́, òṣìṣẹ́ tó fẹ́ tó. Wọ́n fi àwọn báyé mú, wọ́n fẹ́ báyà láyé jẹ́ bí ẹ̀kú tẹ́lẹ̀ jẹ́ yìí ọ̀gbẹ́. Òde sàn, òun ní fara ní báyé.